ẹ̀lẹ́ o tí wọ́n bá ní èèyàn kan ojú abẹ níkò ẹgbọ́n kí ló túmọ̀ sí ó yá ẹja sọ fúnra wa that is to go straight to the point, to be forthright. ó ní wípé kéèyàn jẹ́ èèyàn tó máa ń sọ òótọ́ tí ò kí pé ọ̀rọ̀ sọ tí ò kí pé ọ̀rọ̀ sọ ó ní ó kan ojú abẹ níkò akẹ́lẹ́ èdè ni. ẹ bá fẹ́ lò nínú gbólóhùn ẹ lè ní kì í bẹ̀rẹ̀ ẹnikẹ́ni o máa ń kan ojú abẹ níkò ní tiẹ̀ ó tàn pé kéèyàn sọ̀rọ̀ ní pàtó bó ṣe rí gangan kéèyàn sọ̀rọ̀ ní pàtó bó ṣe rí gangan láì bẹ̀rù ẹnikẹ́ni láì fi kún láì yọ kúrò ńbẹ̀ láì ní kọ́nikọ́ni nínú wọ́n ní pé èèyàn kanjú abẹ níkò. àwọn olóòótọ́ èèyàn ni wọ́n sábà máa ń fi gbólóhùn yìí pálí pé bó ṣe wà yẹn kì í pé ọ̀rọ̀ sọ ó máa kanjú abẹ níkò ni tàbí èmi ò kí pé ọ̀rọ̀ sọ ó máa kanjú abẹ níkò ní tèmi o àkàlù èdè ni kàkẹ́ sọ wípé ẹni tí ẹni yẹn ó máa ń sọ̀rọ̀ ní tí ẹni o kò kí fẹ́ bá ṣe kọ́nikọ́ni o bọ́ọ̀lù bá ṣe rí gan ló sì máa sọ o ẹ lè ní bó ṣe wà yẹn ó máa kanjú abẹ níkò ni o wọ́yẹ bàbá wọn bá mi pín ọ̀rọ̀ yìí ẹ má sì gbàgbé láti tẹ̀lé mi lórí ìkànnì wa Àṣà àti Èdè Yorùbá Àjọmọ̀dé lórúkọ mi ire ó dàbọ̀.